share láti joy láti ti express ní ṣe nífẹ̀ẹ́ tó èmi gbogbo àyè tí wàá wà fún mi gbogbo eré ìwà bẹ́ẹ̀ ṣe lé. ọkùnrin. kí ló ṣọkùnrin. ẹ bá ti rí obìnrin báyìí máa ṣe ìgbà tó yẹ kó ti ayé obìnrin lẹ́wà kẹlẹ̀ má ṣe ní nǹkan tẹ̀ ń fẹ́ lẹ́bàá ti ní nǹkan tẹ̀ ń fẹ́ báyìí. ṣáàyè akíwọ́n ọ̀rẹ́ mi ni wá ní àbáyé Samson àbí ayé ta ni ayé tiẹ̀ mú wá náà ṣe orí Ọlọ́run ti kọ́ wá pọ̀ látọ̀run wá orúkọ wọn ni gbogbo ìgbà tí bá ti sùn ní máa ń wà láàrin ẹ I'm serious ìfẹ́ ẹ̀tàn jẹ kọ́ ṣé kí ló lè ṣe láti prove love mi sí ẹ mọ́ I'm serious ṣe. ìyẹn akẹ́lá nìkan kò yẹ má jẹ́ ká rush kí n jẹ́ ká ṣe ní step by step. a rush ni àwọn tó bá ń rush ni láti ìgbà tí mo ti ń yẹ kiri ilẹ̀ lójoojúmọ́ tó yẹ kí n máa hang out pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí máa jókòó tiẹ̀ pé ìwọ ṣáá ni abẹ́gi wọn kí mo serious náà kí ló dé. ó gbàgbé o kí ni tí ó sọ o. kí ni ẹ wá kọ́ wa. ọ̀rẹ́ mi ẹ̀dẹ̀kẹ̀rẹ́ ó ti lọ sọ́dọ̀ mọ̀ sí ẹ̀ láàárọ̀ yìí ó máa dé ó ní ló ti tẹ̀ ń kóhun tó dé. kọ́sìn ẹ̀ ṣé o lè pè ní o lè kọ́ ọ̀lẹ́ náà. mi ò ní nǹkan tí máa fi communicate ẹ̀. gbogbo ẹ wá jẹ́ big deal ni ṣèlú máa bọ̀ dẹ̀ fún ẹni fóònù ìfikọ́ náà fóònù mi wà dẹ̀ fi pè ní. mi ò mọ nọ́mbà ìlú rí ni problem báyìí. o ní nọ́mbà cousin ẹ̀ emergency kan kí ló tó ní mo nọ́mbà cousin àmọ́ rúbà àti ẹni take long níbà ẹ̀ má wọ̀ rí yẹn. mo fẹ́ kí ilé ìwọ ṣá. ṣẹ́gun bọ́ọ̀lù yẹn ṣe báyìí nálẹ́. ṣé wọ́n jẹ́ ló pé ìlú wa pọ̀ máa pọ̀ wá sílé mi mo ṣe mo kúrò láàrin àwọn ọ̀rẹ́ mi tí mo bá wọn lọ club tí mo ṣayé kan. àwọn jẹ́ ká ṣe eré díẹ̀ jàre ká tẹ̀ ní nice time yìí dẹ̀. kí ni mo ní kí ni. ìjẹ̀má. tó o gbà bí fún ẹ̀yà. ṣẹ́gun. kí ló ṣe. jọ́wọ́ jọ. ayé ló fi yí ọmọ mo ní sọ pé tó kú ẹ o ìbílẹ̀ ìlú kíláàsì sí mi mo kọ́ lọ́ọ̀tì jáde mi lẹ́sìn dídé mi àwọn dídé mi mo láì àwọn tó ń ṣe ìjà rẹ what's all this now get up now dídé mi now kí ni gbogbo eléyìí sí dídé mi ló ṣe é lọ stop me mama àti àmàjà mi láyé àwọn dídé mi kò máa ní ìdèbí kí ló ṣe é mo pé ìdèbí stop má tàbí lára àwọn òun gòkè má bínú gbogbo ọtún àṣẹlẹ̀ eré ni mo ṣe o eré bá mi sọ̀rọ̀ òkè má bínú owó bí gbogbo tí mo ṣe bẹ̀rẹ̀ eré ni mo ṣe o mi ìgbẹ́ rárá. Akida mo ní àwọn ìgbà pé akida ayẹyẹ kúrò ló ṣẹlẹ̀ mo sì kọ́kọ́ wọ́n kọ́ sùn astral at yesterday night mo start lánàá ó kẹ́ẹ̀tì ló tán àdéhùn àwọn ọ̀rẹ́ àti kí ló ṣe fún wa yìí mo ṣe kọ́kọ́ kí ló ṣe kí ni gẹ́gẹ́ bí mọ́nà. omi náà bìlẹ̀ omi ọkọ̀ dákẹ́tọ̀ mo ní gẹ́gẹ́ bí mo sọ fún omi. ti wà kí ló ṣẹlẹ̀ náà wà láwọn olówà. òtí mọ̀ kọ́ ṣáà ìwọ̀n ọmọ ìkúrú sábà Àjàníkù kò ní kẹ́yìn náà. pọfẹsọ Àjàníkù kò dáná jẹ bẹ́ẹ̀. àwọn ọmọ tí mo kọ́ dára bọ ọmọ bàbá ìsàlẹ̀ kẹ́mísà bàbá ìsàlẹ̀ tó ń líkọ̀ àwọn pẹ̀lú àwọn big pigment ọmọ bàbá ìsàlẹ̀ wà nílẹ̀ ìlà ẹ̀ tó ń líkọ̀ àwọn pẹ̀lú gbogbo àwọn connections náà ní. ká ìgbẹ́ ọ. ọmọ wa kí ló fẹ́ ká ṣe é sí. mo mọ kí la máa ṣe sí báyìí jọ help me jọ kí la fẹ́ ṣe báyìí jọ assist me jọ
ẹ ká ṣe ló kú òrùjọ torí Ọlọ́run jọ. ọmọ àwọn àtẹ ìsọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan ní gbọ́dọ̀ nínú bọ́ọ̀t ọmọ tí ọkà bá fún ọmọ ẹni olùṣí fáwọn gbọ́dọ̀ àwọn obìnrin jíde tí ọlá kò ń gbà jíde jíde náà wà ní sábà I just feel like this on the way. Ọmọ wọlé kò sẹ́ tó gbọ́dọ̀ wọlé bá ilé ìgbà rẹ̀ fún wa lọ́wọ́. Ṣẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ náà kí ló ṣẹlẹ̀. wàhálà ti ṣẹlẹ̀ ṣé o fẹ́ sọ fún mi wípé o mọ̀ pé Bídèmí Ajálẹ́kòkò ti kú ṣé bí gbogbo wa pátápátá la búra ní all for one and one for all kí ló dé tó jẹ́ wípé ikú tó ń pa just an ordinary bloody civilian ọmọ máa pa ọmọ awo nínú campus náà wà òkú máa sùn ọmọ kékeré máa lọ sí àgbàlagbà máa lọ sí ẹni kúkúrú máa lọ sí ẹni gíga máa lọ sí èèyàn dúdú àti funfun máa lọ sí. ní sùúrù listen a ní láti pa kíkúrú a ní láti pa gúngùn ṣé o dé rí mi mo ti lò 6 good years ní campus yìí torí exam tá a fẹ́ ṣe yìí mi ò fẹ́ ní wàhálà mo fẹ́ ṣe exam yìí kí lè ṣe kí ni kí lè kúrò ní school kí mo pé it's over with the school jẹ́ kí n sọ nǹkan tó mọ̀ fún ẹ èmi mẹ́rin tó pa Bídèmí. ọmọ ẹni tó pa Bídèmí. Yes, and that's the more reason that we need to calm down. In that case, let that person dies first thing tomorrow morning. Akínkúnmi Professor Ajálẹ́kòkò fẹ́ rí orí ẹni yẹn nínú igbá. Ṣẹ́gun ọ̀rẹ́ Akínọlá ló pa Bídèmí. Ṣẹ́gun ọ̀rẹ́ Akínọlá ló pa Bídèmí àbí jẹ́ kúkú dàrọ́ la. Akínkúnmi. Where's my boy? Where are you right now? Where's my boy? Where are you now? ẹlẹ́nu tó kú bá rẹ̀ báyìí kó yẹ ẹlẹ́nu ṣeré mi kọ̀ wá wọ́n rẹ̀ guys ṣeré tẹ bá ń jẹun láti ìlú ìlọ kẹ máa fi ọkàn sí kẹ máa bẹ̀rù tẹ bá ń mu omi kẹ máa bẹ̀rù ìfẹ́ àtẹ bá ń sùn káyà ni máa já ògbọ́n kan táwọn àgbà sọ ni wọ́n ní àkọ́dá oró ìdàbí àdàgbẹ̀yìn. I just want you guys to know that the battle line is wrong. Mi ṣe dé bí fọkọ mi ṣe àgbẹ̀ tó lọ sóko tí ó kọ̀kọ́ ìrọ̀kọ́ àwọn sísí fẹ́ mú mi ṣọkọ ṣọkọ yọkọtọ wẹ̀ tí mo pọ́ lọ́bẹ̀ lè lọ́kọ́ ọmọ Naija mi ò mága mi mú gùn àwọn yíbo wọ́n fi mi ṣe dé bí wúgú tọ́ máa rí mi wọ́n ní òbọ̀ ṣé yìí bí yíbo ṣé yìí bí.